Listen to your zodiac signs daily predictions for today, Saturday, April 12, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Saturday, April 12 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Múdù yín lè rí bákan lọ́jọ́ tòní, kẹfẹ́ dédé máa kanra bákan, ṣùgbọ́n o kẹ mọ́kàn balẹ̀ dáadáa, kẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára. Tẹ bá lè mọ́kàn balẹ̀, máa lè overcome múdù yìí tó sì jẹ́ pé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni máa kún fún ayọ̀ àti ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀. Ó ṣeé ṣe kí ìsọ̀rọ̀ owó kó wọ̀ láàrin ẹ̀yin àti ènìyàn kan tí yẹn máa bí owó fún yín lọ́jọ́ tòní. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín ńlẹ̀ kí ẹ sì pàṣírí mọ́ nípa àwọn nǹkan kọ̀ọ̀kan yín àtàwọn nǹkan tẹ́ ń gbà lérò fún dáadáa kó lè já sáyọ̀ kó já síre. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ láàyè iṣẹ́, pàápàá lórí ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ máa nífọ̀kànbalẹ̀ lórí rẹ̀. Gbogbo nǹkan kíkan tí ẹ bá níbi issue láàrin ẹ̀yin àtèèyàn lọ́jọ́ tòní yóò máa jẹ́ ètò ṣe pé ẹ̀yin lè máa jàre. Ẹ bá ní court case lónìí, ẹ máa jàre wọn lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa ṣe dáadáa sí yín, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àwọn ìwà kan tẹ́ máa wò nínú ilé yín kó má ba ṣàkóbá fún ìgbéyàwó yín lénìí o. Kẹ́ mọ́kàn balẹ̀, ẹ jìnnà sí gbogbo ìhùwàsí àti ìṣesí tó lè mú kẹ́ padà regret later. Lénìí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ owó tẹ́ máa báyàn kan sọ tàbí kankan tí ẹ ti jọ ń ṣe pẹ̀lú èèyàn kó bí owó fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun, kí ẹ sì má ṣèlérí ohun tẹ́ lè mú ṣẹ fẹ́nikẹ́ni lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, inú yín máa dùn, ara yín máa yá gágá dáadáa lénìí. Ìyẹn sì máa ràn yín lọ́wọ́ láti ṣe dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe àti láti ṣàṣeyọrí. Ó ṣeé ṣe kí ẹ ráwọn àǹfààní kọ̀ọ̀kan lọ́jọ́ tòní tó ṣe pé tẹ bá lò ó ẹ tún lè ti àtàrà ẹ̀ mọ àwọn nǹkan tí ẹ tún máa fi ní ìdàgbàsókè àbáwọn nǹkan tó máa tún wọn ìgbésí ayé yín lọ́wọ́. Nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ tí ẹ bá lè balance ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ilé, tí ẹ jẹ́ kíkan fìsì bí kan ju bìkan lọ. Lénìí kí ẹ rí dájú pé ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní máa dára púpọ̀ o. Ẹ̀yin tẹ́ jẹ́ businessmen, ẹ máa ní ètí tó pọ̀ nípa ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní, bí ìgbà péré máa wọlé dáadáa lénìí láàrí fún yín. Lénìí àwọn investment tí ẹ bá ṣe, àwọn nǹkan tẹ bá fi lọ́lẹ̀ lénìí, ẹ máa padà ríre gbámú lórí ẹ̀ lọ́jọ́ iwájú dáadáa. Ó sì ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kí ẹ rí àǹfààní láti ra property tuntun tàbí ra nǹkan tuntun tàbí ra property fún èèyàn lọ́jọ́ tòní. Ẹ̀yin àti olólùfẹ́ yín sì lè jọ jókòó papọ̀ láti jọ plan ọjọ́ iwájú yín bóyá fẹ́ dára lénìí, kò sí wàhálà. Lénìí kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, ṣùgbọ́n ẹ ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kó ohunkóhun lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lénìí ẹ máa wà very lucky tó ṣe pé àwọn tó gbàgbà yín ká gan lè mọ̀ pé wà lucky lénìí.
lọ́jọ́ tòní tí nǹkan kan bá wọlé fún yín kí ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sí mọ̀lẹ́bí àtàwọn tó súnmọ́ yín, wọ́n máa appreciate ẹ̀ púpọ̀. Lénìí kẹ́ free pátápátá, ẹ tiẹ̀ máa free dáadáa lénìí, ara yín máa yá gágá, èyí sì máa bí kí ẹ lè ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Tẹ́ bá rí pé bóyá energy ò fi bẹ́ẹ̀ sí fẹ́yìn dáadáa lọ́jọ́ tòní, ẹ wulẹ̀ má wulẹ̀ tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ, ẹ rọra ṣe ìwọ̀n tẹ́ lè ṣe lọ́jọ́ tòní. Kẹ́ wá kíyèsára pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé wọ́n máa fẹ́ ṣèlérí ohun tí wọ́n lè múṣẹ fún yín, kẹ́ má wulẹ̀ waste time yín lórí àwọn ọ̀rọ̀ tó ṣe pé kò lè padà yọ owó lọ́jọ́ tòní o. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ríre gbámú, ẹ jẹ́ kára yín yá gágá, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì pàṣírí mọ́ nípa àwọn plan yín kó lè já sí bí ẹ ṣe ń fẹ́. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, léni ara yín máa yá gágá, inú yín máa dùn, gbogbo nǹkan kíkan tẹ́ bá ṣe léni ara yín yá gágá lẹ́ẹ̀ fi ṣe. Tí ẹ bá wà positive léni, gbogbo nǹkan dáadáa tẹ́ ń fẹ́ ó ṣeéṣe kó tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan kíkan tí ẹ bá invest lé lórí, pàápàá tó bá jọ mọ́ à ń invest lórí ilẹ̀, lórí ilé, ó ṣeéṣe kí ẹ padà ríre gbámú lórí ẹ̀ lọ́jọ́ iwájú tẹ́ bá invest ẹ̀ lọ́jọ́ tòní. Èní sì rèé ó dára kí ẹ kàn sí àwọn amòye, àwọn tó ṣe pé wọ́n lọ́gbọ́n lórí tí wọ́n ní ìmọ̀ láti bá yín wá ọ̀nà àbáyọ sáwọn ìṣòro kọ̀ọ̀kan èyí tí ó bá ń bá yín fínra lásìkò yìí. Kẹ́ wá ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Violet jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ìgboyà máa wà fún yín dáadáa lénìí. Ẹ máa lọ ní jẹ́jẹ́ yín ní lénìí o, ẹ̀ ní fẹ́ wàhálà rárá. Lénìí sí rèé tí ẹ bá prepare ara yín, tẹ́ ṣe nǹkan yín létòlétò, gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe á lọ bó ṣe yẹ kó lọ ní ìrọ̀rùn. Èní sì jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi àdírẹ́sì issue tó ṣe pé ẹ ti ń patì látijọ́ mẹ́ta, ṣùgbọ́n o ní àyè iṣẹ́ ó ṣeéṣe kí pressure fẹ́ wáyé díẹ̀ látọ̀dọ̀ àwọn tó jẹ́ bí ọ̀gá àbí àwọn tó jẹ́ bí senior yín, tàbí kí aáwọ̀ kékeré tàbí àìgbọ́ra-ẹni-yé kékeré kó fẹ́ wáyé ní àyíká ilé tí yẹn sì lè fẹ́ fa stress díẹ̀ fún yín, tó sì lè fẹ́ ṣàkóbá fún gbígbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lénìí. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ gbìyànjú láti ṣe nǹkan yín létòlétò. Èní ò wá ń ṣọjọ́ tó dára láti fi gbé ìgbésẹ̀ tuntun àbí ṣe investment èyíkéyìí rárá o. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fún yàn, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lénìí ara yín máa yá gágá, ẹ sì máa ní ìrọ̀rùn pẹ̀lú bí ìgbésí ayé yín ṣe ń lọ lọ́jọ́ tòní. Akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta láàyè iṣẹ́ àti láàyè ilé, gbogbo ẹ̀ pátá ló ti ń bí nǹkan tẹ́ ń fẹ́. Ọjọ́ tòní á dára níbi iṣẹ́, ọjọ́ tòní máa dára láyìíká ilé yín. Ìrìnnìsí yín lénìí sí rèé ó máa jẹ́ èyí tó máa fanimọ́ra, gbogbo ibikíbi tẹ́ bá lọ wọ́n á máa jí yín wò lọ́jọ́ tòní ni, kò sí ròyìnròyìn kankan fún yín lọ́jọ́ tòní. Ẹ enjoy ara yín, kí ẹ sì rí dájú pé ẹ gbàgbé láti kọbi ara sáwọn nǹkan tí ẹ ń fẹ́ fún dáadáa náà ní àyè iṣẹ́ pẹ̀lú. Lénìí kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rẹ́ èyí tó ṣe pé wọ́n lè béèrè owó lọ́wọ́ yín tó ṣe pọ̀ ti béèrè tẹ́lẹ̀ tí wọ́n tiẹ̀ ti dá padà. Ẹ kíyèsára lénìí kẹ́ rẹra yín ńlẹ̀, kẹ́ wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ẹ lè rí ìdùnnú àtayọ̀, ọkàn yín sì máa balẹ̀ látàrí pé ìrọ̀rùn máa wà láyìíká ilé yín. Ó ṣeé ṣe kí mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ àtàwọn tó súnmọ́ yín kí wọ́n support yín dáadáa lénìí, ṣùgbọ́n ènìyàn kan tó súnmọ́ yín kan ó ṣeé ṣe kó fẹ́ bí issue díẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ fi ẹ̀lẹ̀ ṣe, kí ẹ fi ọpọlọ pípé kí ẹ fi yanjú issue èyíkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní. Ẹ má wá gbé ìgbésẹ̀ ní kánjúkánjú rárá lénìí, kò dára pàápàá láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ láàyè iṣẹ́, kí nǹkan fẹ́ pọ̀ tẹ́ fẹ́ mójútó, tàbí kí pressure fẹ́ pọ̀ díẹ̀, ṣùgbọ́n kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ calm down, kẹ́ sì wà positive, kẹ́ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò kọjọ́ tòní dára. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè lérúkú Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní jọjọ́ oríire ó jọjọ́ dùnú fún yín o. ẹ ṣáà fọjọ́ tòní gbafẹ́ kẹ́ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ ṣe gbogbo nǹkan tá mú kínú yín dùn káyọ̀ yín kún. ìdùnnú àtayọ̀ náà nìkan tẹ́ máa fẹ́ gbájúmọ́ tó wà ọjọ́ tòní jọjọ́ kan tó tayọ jùlọ láwọn ọjọ́ ta ní lákòókò ìfẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín pẹ̀lú àǹfààní ọjọ́ tòní tó wáyé fún yín látàrí pé látijọ́ mẹ́ta lóríṣiríṣi tí ń lọ lọ́kàn yín tí stress ti ń wáyé. lẹ́ni ẹ jáde lọ ẹ enjoy ara yín, ṣùgbọ́n yín tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí pressure díẹ̀ fẹ́ wáyé tó lè fẹ́ fa stress díẹ̀ o, ṣùgbọ́n ó ṣeéṣe kí ẹ rí àǹfààní eré owó lọ́nà tuntun ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní. ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ nínú ara yín, ẹ free mind yín dáadáa, kẹ́ wá ìdùnnú ní gbogbo ọ̀nà lẹ́ni. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ẹ máa fẹ́ tẹpá mọ́ṣẹ́ láti rí dájú gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ pátá lẹ rí ṣe láṣeyọrí láàyè iṣẹ́. pàápàá tí iṣẹ́ náà bá jẹ́ èyí tó ṣe pé èèyàn kan ló gbé fún yín bóyá bí ọ̀gá, lọ́jọ́ tòní ẹ máa láwọn ìdíà lóríṣiríṣi tó ṣe pé ó máa ran iṣẹ́ yín lọ́wọ́. tó wá kíyèsára pẹ̀lú ènìyàn kan tó ṣe pé wọ́n lè fẹ́ ṣe nǹkan tó máa ṣàkóbá fún reputation yín. ẹ kíyèsára dáadáa, kẹ́ wà talat, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì gbájúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ̀ lásìkò. aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lẹ́ni ó ṣeéṣe kí ẹ jí kára yín má fi bẹ́ẹ̀ yà gágá kó dàbí ìgbà pẹ́ fi bẹ́ẹ̀ ní ìgboyà dáadáa rárá. ṣùgbọ́n ìyẹn ò sọ pé bóyá kí ẹ wá fi ọjọ́ tòní sùn láìsí nǹkan kan lọ́jọ́ tòní. ẹ wulẹ̀ reflect lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín látijọ́ mẹ́ta. ẹ wòye sí àwọn nǹkan tó ń fa bí ara yín ò ṣe yá gágá lásìkò yìí. bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ti wá wòye sí tẹ́ ti rí nǹkan kan tó ń fà á, ẹ wá bẹ̀rẹ̀ fẹ́ mójútó ní kíákíá kó má bàa ṣàkóbá fọ́jọ́ tòní fún yín. ó ṣeé ṣe kí àwọn mọ̀lẹ́bí kí wọ́n máa retí nǹkan púpọ̀ látọ̀dọ̀ yín lọ́jọ́ tòní, tàbáwọn alásùnmọ́ yín tíyẹn lè jẹ́ kí ẹ fẹ́ máa kanra bákan bí ìgbà pẹ́yìn nìkan lẹ wà. wọ́n máa fẹ́ máa béèrè owó, béèrè gbá, béèrè àwo lọ́wọ́ yín. ẹ̀yin tẹ́tí wá ń ṣe bísínẹ́sì kéékèèké lẹ́ni ó ṣeé ṣe kí ènìyàn kan kó fún yín láàdváìsì, kó fún yín lámọ̀ràn tíyẹn sì máa ràn yín lọ́wọ́, tẹ máa tún gígé owó gbámú tẹ bá tẹ̀lé àmọ̀ràn náà lọ́jọ́ tòní. kẹ́ jẹ́ kára yín yá gágá, ẹ gbájúmọ́ ohun tí ẹ kẹ́ gbájúmọ́, kẹ́ sì gbìyànjú láti lo ọgbọ́n àtòyé kẹ́ fi ṣe ohunkóhun lọ́jọ́ tòní. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ black rárá lónìí, látàrí pé kọ́lọ̀ black jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.